àákú dédé àkókò yìí ìròyìn ajá balẹ̀ yìí náà ló balẹ̀ ní ìkànnì Sanfatis Radio TV ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mo wò òní ní ọjọ́ keje oṣù kẹrin ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ Monday ọjọ́ ajé gbogbo wa la máa rí ajé jẹ a máa rí ajé máa bá wa sùn bá wa jẹ ajé àfilẹ̀ ẹnì kọ̀ọ̀kan ṣe gbogbo bẹ́ẹ̀ ni òníyàn wá lódì àání lápò àní ní lọ́rùn orúkọ mi ò yí padà Abídèmí Yúsúfù yín náà rí èmi lọ́mọ sọ̀kùlọ̀ rẹ̀ kó gbọ́n wọn lọ ọmọlé ọmọ nípa lílu ọmọ alẹ́ tẹ́jọba ọmọ yẹn ọ̀bọ́kàrẹ́ yẹn abara funfun ọkà abara mìnìjọ́jọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wá ń kàn ní Sanfatis Radio TV pa máa gbé yín débẹ̀ àníjà yín bọ́lẹ̀ àníkájá yín bẹ́tà ká mọ́ sọ di létà ká tẹ̀ sí yín létí ká mọ́ jì ó tẹ̀sí nítorí tí ń la fífi ìdí tí àpótójú pọ̀nà kí tí ń má bàa dé sí gbogbo tí ń lọ gangan ní àyè o. yéèpà jẹun kó lọ́dọ̀ kan gbòógì náà àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu eléyìí tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ ń jábọ́ lẹ́nu ẹ̀ tí dẹ̀ ń jókòó tí dẹ̀ ń sì dáhùn tí ń bá àwọn ọmọ Nàìjíríà sọ tó ní ó ní 1,500 fọ́mọ Nàìjíríà tí bá ń rí lójúmọ́ ló ti pọ̀ ju o. ìkan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu eléyìí tá a fọ́kọ̀ láṣìírí ń sọ̀rọ̀ ní fi kókòrò ẹ̀ lélẹ̀ wípé ṣe fẹ́ gbọ́ Nàìjíríà ń pariwo kòsówó ní à kí lẹ fẹ́ rà gan kí lẹ ní ìdí owó fún ẹ mọ òun bí yín ni o. wọ́n ní arákùnrin ní sọ eléyìí tí wọ́n ní èsì ń bọ̀ lákọlákọ̀ torí pé ìsunkún sí báyìí ní ìgbésẹ̀ gangan ìsọ̀rọ̀ náà ní ìgbà èsì béèyàn lu ògúnù tutù ló ń lé dandan ni kó mọ retí àdúrà tàbí èpè lápá bíbẹ̀. ìgbìmọ̀ tí ń ṣe àkóso ọgbà àtúnrọ ní ìpínlẹ̀ Bayelsa tá a mọ̀ sí ọgbà ẹ̀wọ̀n NCOS wọ́n ti dìnáì ọ̀rọ̀ kan tán ní ìyàwó ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Patient Jonathan tó ti àwọn òṣìṣẹ́ mẹ́ẹ̀ẹ́dógún tí ń bá iṣẹ́ nulẹ̀ mọ́ ẹ̀wọ̀n láti ọdún 2019 lórí góòlù tí ń lọ bí 200 million tán ní ó sọnù nulẹ̀. wọ́n ní ọ̀rọ̀ yìí ló jẹ́ láàrin ọ̀sẹ̀ tó tẹ́ẹ̀ bá gbàgbé pé mo kà á sí létí pé ìyàwó ààrẹ tẹ́lẹ̀ Patient Jonathan ló ti òṣìṣẹ́ bíi mẹ́ẹ̀ẹ́dógún domestic staffs eléyìí tó ní wọ́n mú jewelries ìwàsóríwà sọ́rùn eléyìí tí ń wọ́ ti 200 million tán láti 2019 ló ti àwọn mẹ́ẹ̀ẹ́dógún ìmọ̀ ọgbà ẹ̀wọ̀n ṣùgbọ́n ọgbà àtúnrọ tí ń bẹ ní ìpínlẹ̀ Bayelsa ní àwọn ọmọ ń pẹ́ o ní ọ̀dọ̀ àwọn ní Nigeria Correctional Service ní ọ̀káká ní Yenogambiri àwọn ọ̀rí ẹnì kankan láti ọ̀dọ̀ ìyàwó ààrẹ o nínú àwọn tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n bíbí ẹ̀mọ́rò tí èsè tẹ àwọn ẹ̀mọ́rò mọ́ àwọn ní aṣọ lápá abẹ. ọwọ́ àwọn ìgbìmọ̀ NDLEA ìgbìmọ̀ tí ń gbógun ti egbògi olóró ti tẹ àwọn ọmọ India méjì kan wọ́n ní India ni wọ́n lóòótọ́ wọ́n mú wọn ní pápá ìgbéra òfurufú nílùú Èkó ilé ìtàmọ̀ sí Muritala Muhammed Airport wọ́n ní cocaine ni wọ́n ń gbé lọ wọ́n wá kó pamọ́ sínú suitcase wọ́n ní wọ́n kó gbogbo ẹ̀ wọ́n sin wọ́n dé kódà wọ́n hun pé ó kọ ẹni tí ó rí àwọn ìsìnjú àti ìwẹ́jú àwọn ti lò àṣé ìròyìn tènìyàn ṣíṣe ń tọ́lọ́wọ́n ọba bí wọ́n kan bá lò mọ́ọ́dé bẹ́ẹ̀ lẹ̀dá kan jókòó yìí pé àti tú o mọ̀ fẹ́ẹ̀ nira ní ọ̀dọ̀ àwọn bíbí wọ́n ní wọ́n sá ti mú wọn o àwọn méjèèjì India la ẹ̀ mọ̀ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ má jẹ́ kí n pàfin lóyìnbó fún yín kó mọ̀ dì í pé ẹ mọ̀ garùn lórí ìròyìn India kọ́ ni wọ́n ṣùgbọ́n India náà fi ṣe ibùgbé ibẹ̀ náà mọ́ láwọn ń lọ làwọn ń bọ̀ àwọn ń lọ àti India ọmọ Nàìjíríà gangan ni wọ́n o wọ́n tún wáá jẹ́ ọmọ ìyá kan náà bàbá kan náà ọkùnrin làwọn méjèèjì wọ́n ti gbé wọn lápá bẹ̀. èèpàrìpà yéèpò ìjọba Tinubu ká níjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso Bọ́lá mẹ́ẹ̀ Tinubu wọ́n mọ̀ tún ti ṣe screening fún àwọn bíi mélòó kan kódà nínú wọn ni Fẹ́mi Fani-Káyọ̀dé FFK àti Fẹ́mi Pedro ṣẹ́ẹ̀mọ́ Fẹ́mi Pedro igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkó àti Fẹ́mi Fani-Káyọ̀dé tó jẹ́ mínísítà tẹ́lẹ̀ nínú olúùlú Nàìjíríà gangan wọ́n ní wọ́n ti ṣe screening fún àwọn wọ̀nyí àtàwọn kan lórí wípé Tinubu ti fún wọn ní appointment gẹ́gẹ́ bí aṣojú orílẹ̀-èdè kan sí Nàìjíríà aṣojú Nàìjíríà lórílẹ̀-èdè kan tá a mọ̀ sí ambassadorial appointment lápá ebè bẹ̀. iná dáhùn nílùú Ọ̀yọ́ wọn ní ọba Akeem gbadé lánàá iná mọ̀ sọ kẹ́kẹ́ bẹ́ẹ̀ bá gbàgbé pé àyà àjẹta sátidé ni ọba gbadé lélẹ́yìí tá a mọ̀ sí sátidé àmọ́ àyà àná Sunday náà ní iná dáhùn wọ́n ní kódà àwọn dúkìá olówó iyebíye àwọn ọjà àwọn ẹrù àwọn nǹkan mọ́ nǹkan tẹ́ pé bí èèyàn jorí àwọn tó bá débi náà wọ́n ní yóò mọ̀ bù ẹkún ni tí iná ń kẹ̀ wọ́n níbẹ̀ ní iná ń kọ ní pé ní ń kùn bí orò iná ń jó nínú ẹ̀ ń dùn pé ẹ mọ̀ òun ò ní ìdí bàtà àbí gangan ẹ kàn fóun gbẹ̀dú kó wọn máa jó lọ́ntòun ni wọ́n ní kí wọ́n tó dá iná yìí dúró nǹkan ti bàjẹ́ ẹ má jẹ́ ń lọ fà tẹ́ bá gbọ́ má lọ fà ọ lọ fà má lọ fà wàhálà rẹ̀ pọ̀ ìjọba tó ìkànnì Sanfatis náà lẹ́tí àǹfààní àti ọmọ gbọ́ròyìn ajá balẹ̀ lè ti ń tẹ̀síwájú ní apá ibi bí yìí gangan tó fi jẹ́ wípé la fi ń ta bí olóògbé la fi ń rọ̀ bí òjò ẹ̀mọ̀ wá la fi ń kẹ̀ bí ẹ̀yẹ náà àyín gangan o ẹ jẹ́ ń fún yín ròyìn èyí lóòótọ́ fẹ́ ṣe bákà mọ́ ẹ mọ̀ jà tanra wa kò ní bànújẹ́ nítorí pòpò arúgbó ni
gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọmọlólú olúńlọ́yọ̀ bàbá ti dákẹ́ o bàbá ti dákẹ́ láyà àná ni ó kù belenja ó kù bí ọjọ́ mélòó tí bàbá máa ṣe 90 ọdún 90 years bàbá ti dákẹ́ bẹ́ẹ̀ bá gbàgbé pé gómìnà yìí tẹ́lẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ yìí ni wọ́n kéde pé bàbá kú ní ọdún tí ń lọ sópin wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n ń pè olúńlọ́yọ̀ ti kú àṣé bàbá òkú bàbá dúró digbí àmọ́ ń gbẹ̀yìn ọmọlólú olúńlọ́yọ̀ ó ti dágbére fáyé lápá bíbẹ̀. Lizzy Anjorin ògbóǹtarìgì òṣèré orí móhùnmáwòrán ti sọ fún Tọ́pẹ́ Àlàbí wípé wò ó mọ̀mọ́ àbí kí náà ń pè yín ẹ̀ ń wá wèrè ó lè yẹ kẹ́ ẹ mọ̀ mí bẹ́ẹ̀ bá mọ̀ mí kẹ́ ẹ ti mọ̀ gbóhùn mi pé mi Lizzy Anjorin ọ̀gbọ́n nǹkan kan ìmùlẹ̀ àṣà kẹsẹ́ẹ̀tì àwọn kì í gbọ́ kì í gbà ẹ̀jẹ̀ sẹ́ńsámi trọ́bù ni òun torí pé ẹ̀yin ò ní wọ́n kún òun dẹ̀ ní àtìgbà aláàbò ṣe bẹ́ẹ̀ ní alọ́dọ̀ òun o ó ní sẹ́ fẹ́ gbọ́ wọ́n pè yín sí patí bẹ́ẹ̀dẹ̀ mi wọ́n fún yín lówó ẹ̀yin kọ̀ ẹ̀ wá ẹ dáwó padà màmá yín ní jẹ́ Tọ́pẹ́ Àlàbí ẹ dáwó padà kíákíá wọn lélẹ̀ tí wọ́n ní Tọ́pẹ́ ní tọ̀ tọ́ ọ fẹ́ gbọ́ ọ̀lẹ̀ tó wọnú ẹ̀kọ́ oríṣi olóróró ní í ṣe lépo ni àti jáde ó mọ̀ nira díẹ̀ o non refundable ni àwọn níwọ̀n bàtà wọn ti sanwó fún mọ́níjà wọn ọ̀wọ́n ọ̀mọ́ ń pa ẹ̀ tó bá ń gbọ́ kò yé mi lẹ́yìn òdo nígbà tí ń mọ̀ ń pẹ́ kí ni ń bọ̀ dá sí ìní èsì tí Tọ́pẹ́ Àlàbí fún ògbóǹtarìgì òṣèré àgbọ̀jẹ̀ mọ̀mọ́ Lizzy Anjorin ìyẹn lápá bẹ́ẹ̀. tó ẹ fẹ́ gbọ́ Zinoliski wọ́n ló mọ̀ ṣe némi ọmọ kejì gangan wọ́n ṣe ìkómọjáde òun àti kíni òun àti ìyàwó ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé wípé Zava ló kọ ọmọ àkọ́kọ́ Zendaya ló kọ ọmọ ẹ̀kejì wọn ni Zino wọn ni nítorí wàá fọfani ní kinní kan nínú ọ̀rọ̀ yìí ni pé nínú àwọn ìyàwó celebrity lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ni kò mọ̀ fẹ́ẹ̀ sí ìyàwó ẹni tó fàyàn tó ìyàwó Zinoliski o bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọbìnrin wà lóyè àsọkọ ẹ̀ níjọ nímì wọn ni orin ọkọ ẹ̀ ní ń kọra ẹ̀ gbogbo bí díje ṣe ń pè òní rẹ̀ ní ń kọ́ lọ́pọ̀ ẹ̀ náà ń so mọ́ ní ibẹ̀ dùn ó láàrin nítorí pé kí ni gbogbo celebrity lè péjú pésẹ̀ síbi tí Zinoliski ti ń ṣe ìkómọjáde Regina Daniel ìyàwó Ned Nwoko ògbóǹtarìgì olóṣèlú lórílẹ̀‐èdè yìí tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP àti kíni ìyàwó Two-Face tẹ́lẹ̀ Annie Macaulay wọ́n ní wọ́n máa kẹ́fín wọn níbi ayẹyẹ kan tó bọ́ sí gbangba níbi tí Regina Daniel Annie Macaulay àti Ned Nwoko tí wọ́n ti jọ wà níbi ayẹyẹ ọ̀hún làwọn èèyàn ń pè ẹ má blame Annie Macaulay kí rònú má bàa pamọ́ ẹni ẹlẹ́ni mọ́nú ilé àbí ọkọ tó fi ilẹ̀ òun ti move on síwájú ó ti lọ fẹ́ Honorable Natasha ṣé kó wọn wá jókòó kọ́kọ́ máa ronú nù lé ni nídìí èyí soldier go soldier come barrack still remain the same lápá bẹ́ẹ̀. tó àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Zamfara wọ́n ti mú afurasí kan tó jẹ́ pé òṣìṣẹ́ àwọn bandit ni wọ́n ló kọ ẹ̀ mọ́ jẹ́ Ashiru Jiji wọ́n ní Ashiru Jiji ni wọ́n kẹ́fín ẹ̀ tí ń kó àwọn nǹkan ẹlẹ́rìndòdò àwọn soft drink wọ́n ló mọ̀ lóòdù ẹ̀ ní pálípálí ní bọ́ndù ní kátọ̀n nínú ọkọ̀ wọ́n ní ibẹ̀ náà ti dá dúpẹ́ arákùnrin ń bolo ń kélé lọ tí ń ṣe ọya bọ́ọ̀lẹ̀ definitely o ní destination ibo ló ń lọ bo location wọn ló ní àwọn ti pa location àfi tó yẹ kó òun ẹsẹ̀ tán dátà lóko ní ọya tán dátà ní òun wà á ní dátà á tán hotspot fún ní ẹ má ṣe yọnu skin fóònù gan ti fún ní ìwọ olè ní ọ ẹsẹ̀ òun jẹ́jẹ́ o òun àwọn kan náà bẹ òun ní soft drink yẹlẹ́rìn dòdò yìí àti búlù ni àti rẹ́ẹ̀dì tẹ́ ń wò ní àti olómi ọsàn ni wọ́n bẹ̀ òun ní tá ní wọ́n níbẹ̀ tí wàá mọ̀ pé àwọn òkómi ẹran dà sílẹ̀ ẹsìn àwọn ọ̀wọ́lé kí ìyá bú ẹkú kí a bá káwọ́ lérí pé tó òfó tún ṣe àwọn ń bí kọ́lọ́mọ́jì ó kan etí tí ń gbọ́ mi ojú tí ń wò mí àti àwa gangan ní wa ń bè bí lápá ebè bẹ̀. tó ọlọ́pàá Nàìjíríà ká sọ pé àgbáríjọpọ̀ àpapọ̀ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso olórí wọn gangan wọ́n ní wọ́n máa ti súnmọ́ kínní Emir Sanusi wọ́n ní wọ́n ti súnmọ́ Emir Sanusi Lamido wípé tọ̀ bàbá ẹ sọ kàn ní o ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ sí Sanusi ìyẹn Emir ní ìpínlẹ̀ Kánò wọn ni nǹkan kan ló ṣẹlẹ̀ níjọ́ ìtúnu ààwẹ̀ lélẹ̀ tó jẹ́ pé ọ̀kan gbòógì inú àwọn ọmọ àsọmọgbé Emir wọn ni wọ́n pa níjọ́ ìtúnu ààwẹ̀ níbi tí wọ́n ti ń kírun ìtúnu ààwẹ̀ lọ́wọ́ lélẹ̀ tí wọ́n ní wọ́n ń fura sí Emir tó kù ńbẹ̀ tẹ́lẹ̀ tí ilé ẹjọ́ gbé kò yẹn Bayero ìsí èyí pé Bayero ní Bayero ń bẹ́nu òkùnkùn ń ta fàámọ́lẹ̀ bàbá ní owó àwọn bá dẹ̀ tẹ Bayero kọ́lọ̀ ń jáyé kó lè dúró bí òpó mọ́ ni àfàìmọ̀ káwọn máa yẹ ìgbésí ayé bàbá yìí ìròyìn ní sọ ọ́ kìí ṣe àwa kìí ṣe ìkànnì Sambatis Radio TV ní àyín gangan. ọba Hakeem vaina Aláàfin tuntun nílùú Ọ̀yọ́ àjọba ìwẹ̀kú ẹlẹ́lẹ́ àjọba ìwẹ̀kú
òrè ló bá dé láàárọ̀ yìí ọlọ́run ó ṣàánú ìjọba gbé wa débẹ̀ nzótèrèzòzé léyìí tí kọ́ńtínútì yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ ní ìgbà kọ̀ọ̀kan kó fi ń tẹná mọ́tò ọ̀hún pínpín dákun o wẹ̀gbẹ́ kó wò sí kó tó traficate anywhere tó bá ń lọ. wọ́n ní ọba tuntun aláàfin Ọ̀yọ́ ti jẹ òun ló jẹ́ aláàfin kẹrìndínláàádọ́ta 46 aláàfin tó máa jẹ nínú ìtàn Ọ̀yọ́. ẹ wò ó ń mú ìtàn àwọn ọba tó ti jẹ wá látòrí Ládùgbò ló ń jẹ́ ẹ mọ̀ pé ṣègbéjọba lọ́yọ̀ọ́ bí ta ní jẹ́ àṣìyàn bí ẹ gbọ́ wọn nínú ìtàn àwọn ọba tó ti jẹ 45 aláàfin yìí ń sọ ìtàn wọn lẹ́yọ kọ̀ọ̀kan ìkànnì Zamfara Radio TV náà ni ẹ gbọ́. ọba Akeem Owóadé wọn ní ọmọ iye bàbá yìí torí pé oríṣiríṣi àwọn èèyàn jankan kódà Sultan tìlú Sokoto wà Oníwò tìlú Ìwó ó wà ibẹ̀ ni Tìmí Ẹdẹ náà ti balẹ̀ pẹ̀pẹ̀ kódà Ọọ̀ni of Ilé-Ifẹ̀ bẹ́ẹ̀ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn èèyàn jankan tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìyàwó rẹ̀ kódà bàbá Ládọjà ń bẹ́ẹ̀ wọ́n ní àwọn èèyàn jankan ribiti kambi gbẹngbẹ rúgudu wọ́n ní àmọ́ kún bẹ́ẹ̀ ni bí ìgbà tí èèyàn bá fi ìdájí kọ ìgbọ̀nsẹ̀ ẹ̀mọ́ bí ti gàgèlè tẹni ẹlẹ́nu ń jẹkújẹ àjẹmọ́jú bí ti irun búrẹ́dì ní irun gúgúrú àbáfá fọ́mùdíwọ̀ ilé ìgbọ̀nsẹ̀ òdiwọ̀ rẹ̀ ìyẹn àgàgèlè mọ̀mọ́ bẹ́ẹ̀ mọ́ ní bẹ́ẹ̀ làwọn èèyàn girigiri gbẹngbẹ kọ́lọ́hún ó ṣàánú wa ni. lédè kúkúrú aláàfin kẹrìndínláàádọ́ta 46 aláàfin ó ti padà jẹ o ọba Akeem Owóadé kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ mo súnmọ́ bá ń wọ ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba ń wọ ègbèje arọ́ba fún báyìí lọ́ba ṣe kínni ní í ṣerú wọn ní í ṣe wọn bí ọṣẹ ṣe é ṣe ojú tó orí adé kí ìgbà Akeem Owóadé ó san ẹnìkọ̀ọ̀kan sí rè gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lágbára Ọlọ́run ọba ànírú òkú wọlé ànírú òkú jáde o ogun ìjáde ìwọlé nígbà ọba yìí kò ní í tọ́ sí ẹnìkọ̀ọ̀kan ire kàbìtì nílé ẹnìkọ̀ọ̀kan lọ́la láúlá wàlà kùwátá ìlà bìlà ilẹ̀ azim ọlọ́run mẹ́ta lọ́kàn bàbá ọmọ àti ẹ̀mí mẹ́rìíwò yàyà gbọ́ àyà tọ́mọ tó dé àyà sí kí ni ṣeun dáadáa nílé ayé ẹnìkọ̀ọ̀kan ẹ wo ẹjẹ́ máa fi eléyìí lọ́kọ́ dúkú púpọ̀ lọ́wọ́ ní fúnni ká ní ẹ̀dá ni yóò ti ní ẹ bá mú fẹ́ lo nǹkan mi àmọ́ orí ọ̀fẹ́ lọ́la fi ń ṣe kí ni láfi ń tábí ẹlẹgbẹ́ láfi ń rọ̀ bí òjò láfi ń kẹ̀bi ẹ̀yẹ ná orúkọ mi ìpadà bídé mi sùn fi iná rí mi lọ́mọ sọ̀kùlọ̀ kó gbóhùn lọ́mọ nípa àlélú ọmọ létí ìjọba ọmọ yẹn ọ̀bọ̀kà ní yàbára fọ́fọ́ ká bára mẹ́nìjọ́jọ́ ẹ bá ń lọ kàn ní YouTube Zamfara Radio TV kẹ́ ẹ bá ń subscribe kẹ́ like kẹ́ share kẹ́ comment ẹ jẹ́ àjọ òdòpọ̀lẹ̀pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà bí ẹ̀wà gànyìn àti búrẹ́dì kálẹ̀pọ̀ bí bàtà àti gọ́ọ̀mù ẹ wò ó ẹ ní kúnlẹ̀gbù jẹ bí kúlí bẹ́ẹ̀ ni wèrè ò ní gbọ́mọ sẹ́nì kọ̀ọ̀kan máa já ajíàmọ́ mi aláṣà àti olùdarí Zamfara Radio TV ti ń bẹ ní UK àti Ireland màmá ẹ já sí dáadáa nù ayé ó dàbọ̀.